kí gbogbo àwọn ọmọ kóòtù òjíire nílé lóko lájò níbikíbi tẹ́ bá ti ń wo ètò mi yìí. Ó kọ́ tẹ́mi padà Ìbíyẹmí Ọláìtàn ni mò ń jẹ́ tí gbogbo yín mọ̀ sí Ìbíyẹmí TV show. Mo wá bẹ̀ yín ni, mo wá rọ̀ yín ni, gbogbo ẹnikẹ́ni tó bá rí fídíò tí mo ń ṣe yìí, ẹ bá mi pín kó lọ dáadáa. Ẹ sì má gbàgbé láti bá mi subscribe torí YouTube channel mi Ìbíyẹmí TV show. Òun lórúkọ YouTube channel mi. Gbogbo àwọn ọmọ kóòtù òjíire, gbogbo àwọn ọmọ aládé, gbogbo àwọn ọmọ Odùduwà, kí ló ń ṣe wá? Kí ló ń dà wá láàmú? Kí ló dé pé àwa tá a pera lọ́mọ aládé táwa ń ṣe bí ẹrú? Kí ló dé? Ẹ jẹ́ ká ronú. Kí ló dé tó jẹ́ wípé ọ̀rọ̀ tí bàbá wa Sunday Adéníyì Adéyẹmọ sọ òun làwọn àwọn kan wá ń gbà bí ẹni gbàgbọ́ ọtí lórí ọ̀rọ̀ Muhammadu Buhari tó tolóògbé. Kí ló dé? Ọ̀rọ̀ wo ni bàbá wa Sunday Adéníyì Adéyẹmọ jọ tí wọ́n sọ tó ju ẹnu wọn lọ lórí ọ̀rọ̀ Buhari? Ṣé èèyàn máa ládé ṣe mọ̀ wípé Buhari gan kan ní ìka èèyàn, òun ni èèyàn burúkú? Ṣé ẹ ti gbàgbé ni? Kí ló dé pé àwọn ọmọ aládé kan máa ń gbàgbé nǹkan tó bá ṣẹlẹ̀ sí wa sẹ́yìn táà máa ń tètè gbàgbé? Kí ló dé? Ṣé ẹ rí nǹkan tí Buhari fojú wa rí nínú ìjọba rẹ̀ ni? Ṣé ẹ rí nǹkan tí ìjọba fojú gbogbo àwọn kóòtù òjíire ni? Gbogbo àwọn Odùduwà, ṣé ẹ rí nǹkan tí àwọn èèyàn ẹ fojú wa rí? Bí wọ́n ti ń jí wa gbé, bí wọ́n ti ń jí wa gbé, òun ni wọ́n ń pa wá. Wọn ò fún wa lọ́kàn balẹ̀. Ààrẹ náà ni ìwà tó ń hù sí bàbá wa Sunday Adéníyì Adéyẹmọ nígbà tí bàbá wa sọ wípé ẹ̀yin Fúlàní tẹ́ ń pa wá yìí ó tó gẹ́ àfẹ́kẹ́ pa wá mọ́. Ẹ̀yin náà wo ìgbésẹ̀ tó gbé lórí bàbá wa Sunday Adéníyì Adéyẹmọ. Ẹ wò ó, ọ̀sẹ̀ kan òun kan ló lọ ká wọn mọ́lé lọ́wọ́ àwọn jàǹdùkú ẹ̀wé kún lọ pa olóyè mọ́lé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn alálẹ̀ àti inú kan ló kó wá báyẹn yọ. Ó tilẹ̀ jẹ́ wípé wọ́n padà pa èèyàn méjì sínú ilé bàbá yẹn. Wọ́n padà pa èèyàn méjì sínú ilé olóyè ìyẹn Muhammadu Buhari náà ni o, inú ìjọba ẹ̀ ní o. Àbí kí ló ti wá gan táwọn méjèèjì máa ń gbàgbé nǹkan tó bá di lọ? Gbogbo àwọn ọmọ kóòtù òjíire, gbogbo àwọn ọmọ aládé, gbogbo àwọn ọmọ Odùduwà, ẹ má jẹ́ ká máa gbàgbé nǹkan tó bá ti ṣẹlẹ̀ sí wa mọ́. Ẹ jẹ́ kó máa wà nínú ìrántí wa torí nǹkan tó ṣẹlẹ̀ sí bàbá wa Sunday Adéníyì Adéyẹmọ ní July 1st ní 2021. Kò yẹ kí gbogbo ọmọ aládé kan pàgbé nípa ìṣẹ̀lẹ̀ burúkú yẹn. Kò yẹ ká gbàgbé nípa ìṣẹ̀lẹ̀ burúkú yẹn láéláé. Ẹni tó ti fà á tí ìṣẹ̀lẹ̀ rẹ̀ fi wáyé, kò yẹ ká gbàgbé rẹ̀ ní bẹ́ẹ̀. Òun ni Muhammadu Buhari. Muhammadu Buhari ló wà ní orí ipò ní táàmù yẹn lọ́dún yẹn lọ́hùn-ún. Tó wá dáa kí àwọn ọmọ aládé ká gbàgbé owó èyí tó fẹ́ ṣekú pa mẹ̀sáyà tiwa, ẹni tó dìde fún wa, tó sọ pé àwọn Fúlàní ọmọ pa wá tán, tó sọ pé táwọn Fúlàní kọ́ mọ́ pa wá mọ́. Tó yẹ ká gbàgbé ẹni bẹ́ẹ̀. Ọ̀nà wa ṣàjà sí ohun ó tó wá padà mú ẹni bẹ́ẹ̀ lọ. Ẹni tó wá rán sí, ẹni tó rán iṣẹ́ ikú sí ní July 1st 2021, ó wà láàyè, ó wà láyé lẹ́kọ̀ọ́ ò ṣe é. Nígbà tí wọ́n Olódùmarè ò fi ẹ̀mí rẹ̀ lé lọ́wọ́. Ẹni tó wá sọ pé ẹni tó wá ránṣẹ́ ikú síyàn ní ìsìn lọ́wọ́ papòdà, olóyè wa ń sọ̀rọ̀ ìrí ẹ̀, ń sọ̀rọ̀ nípa nǹkan tó ṣe sóhun
ní kó ló wá ṣẹlẹ̀ sáwọn ọmọ aládé táà wá ń ṣe bí ẹrú táà lè ṣe bí ọmọ aládé. Wọ́n sọ wípé ìran ọmọ aládé kan ọ̀bọ lọ sójó, òun là ń babalá wa máa ń sọ náà. Kí ló wáyé táà ń sojú? Kì í ṣe pé ọ̀rọ̀ tí bàbá wa Sunday Adéyẹmọ sọ wọ́n fi kú yọ Buhari torí pé kò sẹ́ni tí ò ní kúlé ayé yìí. Gbogbo ọmọ pátá la dágbádá kú. Àwáyé mọ̀nà kan ò sí. Gbogbo ọpátá náà là á padà fa ipò dà. Àmọ́ iṣẹ́ tí ẹnìkọ̀ọ̀kan wá bá ṣe ní ayé, òun lásán nípa ẹ̀tọ́ bá lọ tán. Òun ló fi já sí wípé ẹ jẹ́ ká hùwà gidi kí a tó lọ. Ẹ jẹ́ ká ṣe rere. Ẹ jẹ́ ká ṣe rere. Kí a ṣe rere. Ká sì rántí àtúbọ̀tán lọ́jà jù. Tó bá jẹ́ pé Buhari bá rántí ikú ni, ó bá rántí pé èèyàn ó kùnjọ́ kan, kò yẹ kó wo ikú wo olóyè Sunday Adéyẹmọ. Kí ni olóyè yà ń gbá ẹ̀? Kí ni Sunday Adéyẹmọ kí ló ṣe fún Muhammadu Buhari tó fi rán àwọn apẹ́nipa kọ́kọ́ lọ pámọ́lé? Kí ló ṣe? Kò fàdíyànà, kò ṣe ẹ̀sẹ̀ kan fún ju wípé àníṣe àwọn Fúlàní ẹ má pa ìran mi mọ́. Ó jù yẹn náà lọ ni. Ṣé ó jù yẹn náà lọ ni? Kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ́ẹ̀. Nígbà tẹ́ ẹ̀yin jẹ́ ìjọba tẹ́ ń ṣe ìjọba lé a lórí tó yẹ kẹ́ ẹ dáàbò bò wá tí ẹ dáàbò bò wá. Ó yẹ pé ojúmọ́ lẹ́ ń pa wá lára. Àwa ní ẹnìkan nínú ìran wa pẹ̀lú gbogbo ọlá tí Elédùmarè jogún fún ọwá kó gbẹ̀kalẹ̀ wá sọ pé òun ṣe tán láti fèsì nǹkan tí ń ṣẹlẹ̀ sí ìran Yorùbá. Òun ṣe tán láti dẹ́kun ìwà àbàjẹ́ táwọn Fúlàní ń hu fáwọn ọ̀ràn wa. Irú ẹni bẹ́ẹ̀ wá ní Buhari lọ́wọ́ aránṣẹ́ Súkí. Irú ẹni bẹ́ẹ̀ wá ní Buhari wá aránṣẹ́ iṣẹ́ ikú sí. Àbí ẹ̀yin ọmọ àlè Yorùbá kan wá ń dúbì kan wá gbé nǹkan tí olóyè sọ kò yẹ kó sọ owó ọba ọ̀hún. Torí pé ń fi kú yọ Buhari ni. Olóyè ò fi kú yọ Buhari o. Tó bá jẹ́ pé ìgbésẹ̀ tí Buhari gbé níjọ́ kìíní àná, tó bá jẹ́ pé ó fọ̀ fíìsì mission rẹ̀ ni, ṣé àtúmọ̀ sọ̀rọ̀ bàbá wa Sunday Adéyẹmọ lọ́jọ́ tòní bí? Tó bá jẹ́ pé ìgbésẹ̀ tí Tinubu Buhari gbé ní July 1st 2021 tó bá wá sí múṣẹ ni, ṣé àtúmọ̀ sọ̀rọ̀ olóyè lónìí àbí àtúmọ̀ gbúrò wọn lónìí? Ní gbúrò wọn gbogbo ẹmọ kóòtù òjìrè tẹ́ ń sọ̀rọ̀ yìí náà á ti gbàgbé olóyè o, àbí á ti gbàgbé ẹ̀. Àmọ́ nígbà tí Ọlọ́run fẹ́ràn wọn, tọ́lọ́run ọba Elédùmarè àti àwọn alálẹ̀ ilẹ̀ kóòtù òjìrè tí wọ́n ń jà fún kò fi ẹ̀mí wọn lé Muhammadu Buhari lọ́wọ́ ló fi kó wọn yọ ní ọjọ́ yẹn. Ẹni tó wá ránṣẹ́ kú síyàn ní ìsìn òun ló wá papòdà ní ìsìn. Abẹ́ ìṣẹ́ Ọlọ́run, abẹ́ ìbọn Elédùmarè tí wọ́n ṣiṣẹ́. Ọba alára lọ́lọ́run, a ṣe yóò wú lọ́lọ́run ọba Elédùmarè tó dá gbogbo ayé. Láti máa sọ wípé tí àsìkò ẹ̀ta ọba tí tó kò sí ẹ̀dá kan tó lè pa. Tí àsìkò ẹ̀dá kan tí ọba tí tó sẹ́ kò sí ẹ̀dá kan tó lè pa. Pẹ̀lú gbogbo wàhálà gbogbo làálàá tí Buhari ṣe láti pé òun rẹ́rìn bàbá wa Sunday Adéyẹmọ, pàfó lọ́mọ̀já sí, àbí pàfó ló já sí. Ẹ wá wò lọ́jọ́ tòní, ẹ wá wò ó, òun náà ti wá filẹ̀ sábúwá báyìí. Bàbá wa Sunday Adéyẹmọ àwọn sì wà lókè ìpẹ́ báyìí o.
wọ́n wá sọ̀rọ̀ tàì sọ̀rọ̀ ẹ̀yin ọmọ àlè Yorùbá kan ẹ wá sọ pé Ìgbòho ti lè sọwọ́ ọ̀tọ̀ sọ yẹn kí ló ń ṣe wá ná gbogbo àwọn aládé kí ló ń dààmú wa ná tí a fẹ́ ṣe irú àwọn Fúlàní ìkú ni tí a fẹ́ ṣe irú àwọn Fúlàní a fẹ́ ṣe irú wọn kú ni tí àwọn kan fún wa sáà lè dánú wò fún wa ni ọmọ aládé ni wá kò yẹ ká sojo kò yẹ ká bẹ̀rù ẹ má jẹ́ ká ṣe bí ẹrú ìran ọmọ aládé kan ò gbọdọ̀ ṣe bí ẹrú láíláí ẹ sì má jẹ́ ká wà bí àgọ́ ènìyàn a kì í ṣe àgọ́ ènìyàn Ọlọ́run dá wa dá pọ̀ ó fún wa ní ìmọ̀ ó fún wa ní òye àmọ́ pé lọ́ọ́ ti fún wa ní ìmọ̀ àti òye tó ibi tó yẹ ká lò sí kọ́ là ń lò sí why kí ló ń dá wa láàmú kí ló ń ṣe wá gan why tá a lè ronú jinlẹ̀ gbogbo àwọn aládé why tá a lè ronú jinlẹ̀ Ìgbòho òòṣà owó bàbá dámì ẹkùn ọkọ Fúlàní alápàájí of Yorùbá land ẹgbọ́n ọ̀tọ̀ sọ kì í ṣe pé wọ́n ń fi ikú ro Buhari àwọn kan ṣàlàyé ìgbésẹ̀ tí Buhari gbé lé wọn lórí ni ọwọ́ yẹn tí ilé ọwọ́ yẹn kó jẹ́ ẹ̀kọ́ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń darí ìlú gbogbo ẹ̀yin tẹ́ ń wà pé ta ló fẹ́ mú yín nǹkan tẹ́ bá ṣe àṣegbé ni bí àwọn ò bá lè mú yín Elédùmarè yóò mú yín bí àwa tẹ́ ń darí tẹ́ ń yàn jẹ tẹ́ ń wà tí ò dá sí tẹ́ ní òpin àlejò kan fún yín àbí tí àbálábà ní ṣe nǹkan fún yín Elédùmarè nǹkan yóò bá wa mú yín yóò bá wa dá sí ìyàtọ̀ tó àti tó yẹ fún yín àmọ́ ọwọ́ ayẹkẹ́ ẹran ti kú o gbogbo ẹ̀dẹ̀ bá ṣe ilé ayé yìí o gbogbo ẹ̀dẹ̀ bá ṣe ilé ayé yìí ọwọ́ ayẹkẹ́ ẹran ti kú tó ikú ni òpin ẹ̀dá ìdádámọ̀ tá wà ní ayé yìí o ikú ni òpin oníkálukú wa ló fi jẹ́ ká ṣe eré ká hùwà dáadáa kí a tó lọ ní ayé yìí torí ìwọ tó bá ṣe burúkú tó bá kú tán ayé ó sọ nípa burúkú tó ṣe dandan nìyẹn tí o bá sì ṣe rere tí o bá fi papòdà ayé ó sọ nípa rere tó ṣe dandan nìyẹn náà àmọ́ ọ̀ tí Muhammadu Buhari wù nǹkan tó ṣe ní ayé ẹ̀ nígbà tí ń jẹ Nàìjíríà president tó ṣe fún gbogbo àwọn kóòtù òjíire òun làwọn sọ nísìnyí tó bá jẹ́ pé ó wà dáadáa sí wa ní dáadáa láwọn sọ nípa ẹ̀ pàtó kú tán àmọ́ láì pé kò wà dáadáa sí wa òun àtàwọn fámìlì ẹ̀ Fúlàní ẹgbẹ́ wọn wọ́n fẹ́ pa ọgbọ́n atọ́lẹ̀ Yorùbá ni iṣẹ́ kú ni wọ́n rán sí wa bí wọ́n ṣe ń pa wá ni wọ́n jí wa gbé wọ́n ní jí wa gbé ni wọ́n ń gba owó lọ́wọ́ wa ẹ̀tọ́ wa kú lè jẹ́ ká máa yìn láti á máa yìn tábàdú yìí rẹ̀ bẹ́ẹ̀ ládájú ẹrú ni wá nìyẹn náà àmọ́ tá à ń ṣe àìsàn aládé à ń sojo ẹ̀rù ń bà wá kí ló ṣe wá gbogbo àwọn aládé kí ní ń dààmú wa gan ẹgbẹ́ yẹn ká ṣe bí ẹrú ẹ jẹ́ ká wà fún gẹ́gẹ́ bí ọmọ aládé ni wá àbúrò ṣe bí ẹrú ẹrú ni máa ń bẹ̀rù ni máa ń sojo àwa kì í ṣe ẹrú o àwa kì í ṣe ẹrú anybody orí ò lè padà dìdì láéláé orí là máa jẹ́ dí láéláé tó àwa gẹ́gẹ́ ní ògbó adúláwọ̀ tẹ́ẹ̀bà mọ̀ tẹ́yìn wo ìbákò bá mọ̀ ẹ̀rí àwọn mọ̀ láti sí lọ àwa gẹ́gẹ́ ní ògbó adúláwọ̀ kò sí anybody tó dújú ẹ̀yà Yorùbá lọ ní gbogbo àgbáyé alágbà ń sojo òun làwọn kan tí wọn ò mọ̀ kankan tí wọn ò nímọ̀ tó wá tí wọn ò kàwé tó wá wọn wá ń jẹ lórílẹ̀ alórí àwa sì gọ́gọ́ tẹ̀lẹ́wọ́ lẹ́yìn ṣe pé bá àlákàyè ni wá bá wọn bá àlákàyè ni wá bá náà bó láti fi ra wálẹ̀ táwọn kan mọ̀ sí wá ti bàṣìbò torí nǹkan tá à ń jẹ lábẹ́ wọn torí nǹkan táwọn kan ń jẹ lábẹ́ wọn sọ́rí tóbi wa kọ́ torí nǹkan táwọn kan àwọn olórí ibú ọmọ àlè Yorùbá kan
tí wọ́n jẹ lábẹ́ wọn wọ́n á fẹ́ kó gbọ́ pátá sí abẹ́ wọn láti mọ tẹ̀lé àwọn tí wọ́n jẹ lábẹ́ wọn gọ́gọ́gọ́. Ọlọ́run wá fún wa lẹ́nìkan ṣoṣo tó dìde nígbà tí ojú ń pọ́n wa táwọn Fúlàní ń fìyà jẹ wá tí wọ́n fẹ́ gbalẹ̀ wa lọ́wọ́ wa tí wọ́n ń pa wá tí wọ́n ń jí wa gbé. Ọlọ́run wá kó sí inú ẹnìkan nínú ìran wa àti àwọn alálẹ̀ ọwọ́ jáde tán igbe ìpàtẹ́ ń pa wá ojú tó gẹ́ àbẹ̀kẹ́ pa wá mọ́. Kàkà táwọn ọmọ Yorùbá sọ̀pọ̀tì irú ẹni bẹ́ẹ̀ àwọn ọmọ alẹ́ Yorùbá kan wọ́n tún pẹ́ ìgbẹ́bọdé wọ́n tún kì gbá wọ́n fọwọ́sowọ́ pẹ̀lú àwọn Fúlàní náà ni o láti pé wọ́n gbẹ̀mí èèyàn wá yẹn àmọ́ Ọlọ́run bá lè dùn ọ̀rọ̀ fún wọn ṣe. Ẹ wá sọ wípé ká máa yin Buhari tó jẹ́ pé ìkà ọ̀bàyéjẹ́ lọ́jọ́ gbogbo àwọn ọmọ kóòtù òjìire. Buhari ìṣẹ́ńtà lè yin kébé àwọn fikú yọ ìṣẹ́ńtà lè yin a lè yin láíláí tó kìí sí ìran wa ìkà èèyàn ni ẹni bí ni ẹni àjí kò ní Buhari. Òkú Àdògán àti òkú àáfàá ìjẹ́ Buhari ti gbé fún wa láti 2021 ni òkú Àdògán àti àáfàá mọ̀ ti wà wọ́n Buhari. Ó ní òkú àáfàá àti Àdògán ló ti wà lọ́wọ́ Buhari tó gbé kalẹ̀. Tí ó gbé kalẹ̀ bí Ìgbòho wá sọ̀rọ̀ tàì sọ̀rọ̀ ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá kan wá ń tẹnu wátawàta ẹ̀ ń sẹnu wótówótó ẹ̀ ń sọ pé ó ti lè sọ báwọn pé kò yẹ kó fi kú yọ ọ́ tó fi kú yọ ni. Tó bá jẹ́ pé nígbà tí Buhari ránṣẹ́ kú sí Buhari tó ránṣẹ́ kú sí Tinubu tí Sunday Igboho ní 2021 ló bá ti kú ń kọ́ sọ́rí tó bá jẹ́ pé nígbà tí Buhari ránṣẹ́ kú sí Sunday Igboho ló bá ti kú ń gbà yẹn ń kọ́ ṣé ọ̀tá ń sọ lónìí tá máa sọ. Gbogbo àwọn aládé ìbá dáa kí á ètè ronú pìwàdà ìbá dáa kí á ètè ronú jinlẹ̀ dáadáa. Ẹ má jẹ́ ká mọ kọ̀ndẹ́ẹ̀mù ẹni tó bá sọ̀rọ̀ ẹni tó sọ̀rọ̀ tó jẹ́ ìran wa tó sọ̀rọ̀ síta kí á tó lè fèsì ẹ̀jẹ̀ ká tó rí sì sọ̀rọ̀ tó sọ ẹ̀ náà kí á ti gbìyànjú dáadáa tó ẹni tó sọ̀rọ̀ tí ó bá ní rísì kò ní sọ̀kan tó lọ jáde. Nínú òwe Yorùbá ni wọ́n ní láì nídìí obìnrin kì í ṣẹ́kú mọ́lú àbí láì nídìí obìnrin kì í ṣẹ́kú mọ́lú òwe Yorùbá ló sọ bẹ́ẹ̀. Ẹ̀rọ mi gbé tó bá sí òwe náà pa àmọ́ tẹ́lá bó nípa náà nìyẹn. Bí ó bá nídìí ọdún gbogbo ìjà sọ òun ní sọ̀rọ̀ gbogbo apáta ti mọ ìdí tó fà á tí wọ́n fi sọ̀rọ̀ yẹn jáde. Àyàbí tá bá ṣe àbòsí fún wa lókù àyàbí tá bá ṣe àbòsí fún wa lókù ẹ má jẹ́ ká ṣàbòsí fún wa mọ́. Yorùbá sọ pé sàn láàrin ajé ní mú ní gbẹkọrọ ẹ jẹ́ ká rìn sàn ẹ jẹ́ ká tójú abẹ́ ń kó. Ẹ jẹ́ ká gbé láti mọ tójú abẹ́ ń kó ẹni tó bá wà tí ọ̀dá káàkiri fún ìwà tó wù ìwà tí ọ̀dá ni ẹ jẹ́ ká gbìyànjú láì jẹ́ kó mọ̀ pé ìwà tó wù ìwà ọ̀dá ni ìwà tí ọ̀dá ni ẹ jẹ́ ká gbìyànjú ká jẹ́ kó mọ̀ pé ìwà tí ọ̀dá ló wù. Ẹ bẹ́ẹ̀ ká mọ̀ dọwọ́ bu owó ibẹ̀ mọ́ kí ló dé lọ́dọ̀ tèmi o. Ìgbòho òòṣà Olúwadámi ẹkùn ọkọ Fúlàní alápàájí of Yorùbá land wọn ò sì sọ̀rọ̀ lórí ọ̀tún wọn sọ wọn ò sì sọ̀rọ̀ lórí Buhari mọ́dù Buhari tí wọ́n sọ wọn ò sì sọ torí ẹni ara ń ta àbí ẹni tí wọ́n nà lára ń ta ẹ má bínú ẹni tí wọ́n bá nà òun lára ń ta. Ìwà burúkú tí Buhari wù sí olóyè Sunday Adéyẹmọ
òun ló fà tí wọ́n fi sọ statement yẹn jáde kí bí wọ́n fi kú yọ Buhari o ẹ̀yọ́ ọmọ Yorùbá ẹ̀yà ní brain gbogbo àwọn ọmọ aládé ẹ jẹ́ ká jí lójú wa ká èdè mọ̀ kẹta ní sí láti ti ń lọ àwọn púpù tẹ́yìn sọ̀rọ̀ bí wọ́n ti gírígírí wọn ò fẹ́ràn wa ojú ayé ni wọ́n ń ṣe àwa ni ká èdè jí ká jà fúnra wa Nàìjíríà orílẹ̀ Nàìjíríà tá a wà kì í ṣe orílẹ̀ ti wá pé wọn ò dálẹ̀ torí ti wá tó wà àwọn Fúlàní ó fi kiri Nàìjíríà ó yẹ ká ìpínlẹ̀ ìgbìmọ̀ mí ní Nàìjíríà nígbà area àbí ó kọ ìrìnàjò gan tó pọ̀ ẹ́ kó ti ní mínì sí ní ó kọ tí wọ́n sọ Nàìjíríà lásán síbẹ̀ ẹ́ kó ti ní mínì sí kọ́ ẹgbẹ́ ti mọ̀ túmẹ̀ síbẹ̀ ẹgbẹ́ ti mọ̀ túmẹ̀ tó bá pàdé ọmọ Yorùbá nìsín ó kọ yẹ ó bá lù lójú tó bá pàdé ọmọ Yorùbá ó dùn pọ́ létí tó bá pọ̀ ní ìran ọmọ aládé ẹ̀yin náà wo ọkọ̀ tí mò ń dákọ̀ yìí ṣé kò dùn pọ́ létí ni tó bá pọ̀ ní ọmọ káàró òjíire ṣé kò dùn létí ni àmọ́ Nàìjíríà ẹgbẹ́ tí ó kọ Nàìjíríà kí ìdìmọ̀ Nàìjíríà ẹ̀dáhùn kí ni mí Nàìjíríà gangan kí ni mí gangan ẹ lè sọ ẹ kàn máa sọ Nàìjíríà náà nìbọn tó bá bèèrè kí ni mí Nàìjíríà kò tẹ́lẹ̀ lè sọ àdá tí ìlú wa nìyẹn gbogbo ẹni tẹ́ ń dalẹ̀ ọmọ kóòtù òjìrì ẹ stop ẹ yé dalẹ̀ wa má ẹ fi ìran Yorùbá lọ́hùn sílẹ̀ ẹ jẹ́ ká rí mú mi ẹ jẹ́ ká gbàjú sílẹ̀ lọ́wọ́ àwọn Fúlàní àti Ìgbò tẹ́lẹ̀kọ́ ni ká bá wọn ṣe ẹ̀fú alẹ̀ ìyàtọ̀ àjẹ́ mímú wà Nàìjíríà ti tó gẹ́ àtó dádúgbò ẹ jẹ́ ká lọ dádúgbò ká mọ̀ dá ìjọba ṣe fún wa odò gbé wá kò ní gbé ọ̀dàlẹ̀ tá a máa ń sọ yẹn ẹ jẹ́ kó wá láti inú ọkàn wa ní o gbogbo àwọn tí ń sọ wà ní ìsìn odò gbé wá kò ní gbọ̀dàlẹ̀ kí ni kankan àìmọye nígbà tó pọ̀ kan wọn ò mọ̀ tó kan bá mọ̀ ni ìwọ tó bá fẹ́ pé odò gbé wá kò ní gbọ̀dàlẹ̀ mọ̀ pé lóòótọ́ odò tán láti tìjà fún òmìnira Yorùbá ni irú àkọ́mọ̀ fẹnu ṣe ọ̀pọ̀ àwọn èèyàn ìṣẹ́ ni wọ́n fi ṣe tí ìjẹ́ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ ṣé ẹ̀mọ́ tí mo self determination ni wọ́n tó fẹ́ jà mọ́ self determination ọbọ̀lọ̀ fi ọkàn ìgbà tí gbogbo ara ẹ̀ fi support nǹkan tó ń jà fún ni gbogbo àwọn àwọn àmọ́ sojo ẹni tí bá ń sojo kò lè jà fún lù ú ẹni tí bá ń bẹ̀rù kò lè jà fún lù ú kí ló dé kí ló ń bọ̀ ìwà Ìgbòho Òòṣà kì í ṣe ń yẹpẹrẹ o kì í ṣe ń yẹpẹrẹ atótilétọ̀ ni wọ́n Ìgbòho Òòṣà ọ̀pọ̀ létí gan ni abẹ́ Ìgbòho Òòṣà ó bá dámì ta ni ọmọ Gbéjàsọ́lá Àdìsá ọmọ Aládìkún ta ni ọ̀dàmọ̀ kò sí ń tọ̀hún ọwọ́ wá sọ̀rọ̀ dàṣọ ẹ̀wọ̀n ni wọ́n lé gbé ń fi kú yọ Buhari kí lẹ́lẹ́kọ́ sọ ẹni àná lára ń ta ìwà burúkú tí wàá wù fún wọn òun ló fà tó fi sọ statement yẹn jáde ẹ̀yin tí ọ̀rọ̀ tí wọ́n sọ tí bá ń dùn ẹ lọ bínú kó sínú omi kò gbà wá torí àwa àwọn mọ̀ pé ìjà wa ní Ìgbòho ń gbé tí Ìgbòho Buhari fi ọjọ́ gbọ́n lọ àtàkẹ́ kí wọ́n lọ pámọ́lé ó sáré dùn wá no ẹ fi Ìgbòho lọ́rùn lẹ́ o ẹ fẹ́ ti location náà yín ẹ fèsì ẹ fi Ìgbòho lọ́rùn ẹ fi ọ̀rọ̀ tí Ìgbòho lọ́rùn sọ ẹ filẹ̀ ẹ̀yin wá àti yín ẹ fòun lọ́rùn lẹ̀ tó ẹni àná lára ń ta ṣẹ́ni gbọ́ ọ̀rọ̀ mi kò ní jù báyìí lọ mo kí onílé mo kálejò mo kọ́ ọmọdé mo kí àgbàlagbà mo kí ọkùnrin mo kóbìnrin ó gbé ìwọ ẹjẹ́ ìwò mi ojú tẹ̀gbẹ́ ojú lè fọ́ o bẹ́ẹ̀ ni ìtẹ̀ fi ń gbọ́ mi etí náà ní ti ọwọ́ tẹ̀lé bá mi pé ètò yìí ẹni fọwọ́ náà gbọ́mọ sí bó o bà kí ìgbà tá a bá wá ẹ̀yin náà láwọn dé bá o àní lọ hàn pé tí èlò ṣàlejò lágbára lọ́wọ́ Ọlọ́run ọba o ojú tẹ̀gbẹ́ ojú lè fọ́ o bẹ́ẹ̀ ni ìtẹ̀ fi ń gbọ́ wa etí náà ní ti ẹsẹ gan ni ó kọ tèmi padà bí ẹmọ láìtàn ló kọ tèmi tó gbé mọ̀ sí BME TV show ó dìgbà kan náà orílẹ̀-èdè Yorùbá ní kíákíá